ìyá rẹ̀ ní kẹ́bò ni àjọ ní kú méjì o ṣé wàá kó aṣáábù ọ̀la kó bá rí mi ní sábò wà rí mi látàkùn mọ̀ọ́sà lọ́tún la kí n bá ti kó ń sábò lónìí màá sáré màá rà náà lé ọjà lọ ìrọ̀lẹ́ o lè pàdé mi lánàá lẹ̀ ṣé ọ gbọ́ ok bàbá rẹ àti ọlọ́run rẹ àgbẹ̀ ọ̀gá tó dípò dáa sí a àti dé ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ lónìí bàbá gba ọpẹ́ rẹ̀ a dúpẹ́ pé bíbí a ṣe ń lọ láyọ̀ àmì bọ̀ láyọ̀ kí n fẹ́ rà ẹ̀yin káàárọ̀ àkín bá ti ń gbàdúrà mi ìfẹ́ kéèyàn máa distract mi mi ìfẹ́ kan kọ́lẹ̀ mo bá ti ń gbàdúrà má ti lè gbẹ́ni lórúkọ Jésù èsì ń lè ṣẹlẹ̀ ẹ̀yàn á ṣe sùúrù ni kí n bá ti lè ṣe sùúrù ń ṣe sùúrù ìfúnmíṣẹ́jú méjì àdúrà mi máa pẹ́ bàbá rẹ̀ àgbà ẹ̀yìn rí a dúpẹ́ pé bí a ṣe mí súnmọ́ ọdúnkọ́dún náà mí súnmọ́ àmọ́ àmì dúpẹ́ sílẹ̀ pé torí àmọ́ yá máa fà rẹ̀ sọ́dún bàbá gbà 1-2 níye ni 1-2 ní o 1-2 bàbá gba ẹ̀yìn rí a bàbá gba ọpẹ́ rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ lérò níwà níṣẹ́ bàbá dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ ajáyé nígbà 1-3 ẹgbà 1-3 o kò fi better life sí ìfi better life sí gbogbo ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ lérò níwà níṣẹ́ bàbá dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìyà bàbá bí a ṣe mí súnmọ́ ọdún kọ́dún mí súnmọ́ mọ̀mọ́ jí àṣà ìsàn tọmọtọmọ ilé mú òní lọ o ta fún wọn àpò mi ló ń fẹ́ rà takú wọn bàbá bó mi ṣe mí súnmọ́ kí àná mi súnmọ́ ọdún èsì tó mí pè mí sọ́rí Jésù ó dàn ẹ̀lò èyí lúkúsù mo wà ní ṣọ́ọ̀bù ẹ̀ṣẹ̀ dé ṣọ́ọ̀bù ni mo ń gbàdúrà lọ́wọ́ èlò ọ̀sán ẹ̀jì ọ̀sán ó ok sọ́rí Jésù so bí mo ṣe ń sọ lọ Ọlọ́run ìdásà ìyá fẹ́ bọ́ sọ́dún àpò méjì gbàpò méjì fún wọn gbàpò méjì bí a ṣe mí súnmọ́ olúkọ́dún náà mí súnmọ́ máa mọ̀mọ́ jí àfàárẹ̀ sọ́dún ìyàjọ̀dún ìdásà mọ̀ mí bọ̀ ní second Sunday nínú December mọ̀mọ́ jí àṣẹ nínú sàárè ẹnìkan máa gbé ọ sépè mo ń gbàdúrà lọ́wọ́ kí ló dé mi kò tà fún wọn wá jẹun tún máa mọ́ lọ àtàkó yìí àjọ̀dún mi bọ̀ bàbá jẹ́ àríṣe sọ́ọ̀rì Jésù ó dàn ẹ̀lọ́ ibo ni wà máa wà máa wà lọ́dọ̀ ìyá ìwé wọn nírọ̀lẹ́ ọ̀dọ̀ ìyá ìwé wọn ní ìdásá ìmọ̀ gba bí ìdásá oníkànnì kan òwòyàn haúsá méjà ọjà yan látàná òwe ìsọ̀nà níbẹ̀ o kí n padà lágbá bí ìyàbọ̀ supermarket àtijọ́ kí n jáde sí 10-10 kí n lágbé ní ọjà jáde sí ọjà ń Sòkòtò ibẹ̀ ni kí n abọ̀ kí n gbàgbé wọlé ìsọ̀nà sorry Jésù sorry for the distraction Jésù bàbá àti dé ṣọ́ọ̀bù ló ní òjì àtà ìyàn alágbèédá mọ̀ jẹun ya wájú rí a gbogbo aláṣẹ kí ẹ̀ gbé oúnjẹ fún ta fún ọ sẹ́ mọ̀ jẹ́ kọ́sọ́mà máa mówó lọ láàárọ̀ kùtùkùtù mi láìkí ẹ máa gbé ọsẹ ìgbìrẹ́ ni kẹ́ gbogbo aláṣẹ kí ẹ̀ gbé oúnjẹ fún kí ẹ̀ gbé odindi màálù fún wọ́n yẹ́ pé làjì náà ìyá gbé kí ẹran ti tán lórúkọ Jésù bàbá mọ̀ jẹun rí sí gbogbo aláṣẹ kí ẹ̀ gbé odindi àpò rẹ̀ sì fún kọ́ yẹ́ pé làjì láàṣẹ á ìrẹsì ń bá ti mí ṣe nínú ilé rẹ̀ bàbá jẹ́ ẹ máa pàkúta jẹ́ ẹ máa pàkú sí iye mo wà níbi ọjà níbi àwọn pàtó tó wá gbé ṣọ́ọ̀bù mi kejì sí tọ̀hún sí ẹ̀nà fẹ́ jó tọ̀hún mo rẹ kí mi tó dé bẹ́ẹ̀kì kẹ́ àfira mo rẹ sọ̀pọ̀nà fẹ́ pa ó gbàyè lọ́wọ́ mi ní àkádédé pàtó tó wá síwájú ṣọ́ọ̀bù mi rádaràda sọ́ọ́rì Jésù Olúwa dárí ẹ̀ṣẹ̀ rí ajá bàbá ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ ríro níwà níṣẹ́ bàbá dárí jìá mo ń gbàdúrà lọ́wọ́ ṣe sùúrù bàbá dárí jìá mọ́ sí ṣéǹjì fún wọn ní ṣéǹjì ò bá ṣe kínní ni mọ́ jẹ́ kí ṣéǹjì ò bá fún wọn mọ́ jẹ́ ilé o ṣàánú mi Olúwa gbàdúrà rí a ní alágbèdá mọ́ jẹ́ níwájú ṣọ́ọ̀bù rí a jẹ́ àtàlù ní Ọlọ́run àjọ rẹ kú méjì kí ó bá ti lè dájọ́ rẹ pé á dín méjì o kò dájọ́ rẹ pé o bàbá gbogbo ẹni mi kó sí mi lẹ́nu mo ṣe mi bọ́ sọ̀rọ̀ Olúwa ìsanwó sanwó jẹ́ sanwó.